Oti. Ẹ ṣáàrí abẹ́ẹ̀rí. Jìgàn ni o. Jìgàn mo fi wọlé yẹn o. Ẹ̀yin mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ń kalẹ̀ dáadáa. Mo kí ọkùnrin mo kí obìnrin. Sẹ́ẹ̀rí àbàmì ọmọ ni mí o. Ìyá mi ṣiṣẹ́ dáadáa lórí mi. Ọmọ àlè pọ́nbélé ni mí. Tẹ́ bá ń wọ òkúdu ọmọ àlè. Ìyá láìjọ ọmọ àlè mi ni number 1. Tó bá ń bú ẹnìkan pé ọmọ àlè lélẹ́yìí ọmọ àlè mi tẹ́ máa tó síkì. Èmi gangan lọmọ àlè mimic boy ọmọ àlè ni. Sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe rí mi yìí. Ìyá mi àwọn tó jẹ iṣẹ́ ìyá mi wọ́n lé 20. Tó jẹ́ pé wọ́n yin ìyá ń báńgà dáadáa tó jẹ́ pé wọn ò sí ẹni ṣeréṣeré aláyọ̀ ló mọ̀. Ẹ wo ìyá mi ó máa ń kí kúlíkúlí ìgbà tó kí kúlíkúlí níbi tí àwọn Ọdúnládé ibi tó ti ń ya fíìmù lọ́wọ́lọ́wọ́ Ọdúnládé bá jìyà kàò 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 ìyá bí mi sáyé Sanyeri náà jìyà gbàù gbàù ìyá bí mi sáyé Ibrahim Shatta òun náà jìyà gbàù gbàù ìyá bí mi sáyé Wàsó òun náà jìyà gbàù gbàù ìyẹn náà bí mi sáyé kí lorúkọ ti èyí tá à ń pe orúkọ yìí Sanyeri òun náà jìyà gbàù gbàù ìyá bí mi sáyé sẹ́ẹ̀rí èyí tó wá jẹ́ bambari tó tún dùn mí ewu ń tọkọlà tẹ́ ẹ bá mọ ọkọlà tó tún sọ lọ́wọ́lọ́wọ́ dá yẹn mọ̀ àfíìsì ẹnu ọ̀la ìyá tún jẹ́ bẹ̀. Ǹjẹ́ kẹ́lẹ́ wá mọ̀ wípé ọmọ àlè ni mí dáadáa ìwà máa sọ̀rọ̀ ọmọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ dákun tí n bá gbà ẹ gbà kó máa lè ní mí ṣùgbọ́n tí mi ò bá gbà ẹ dákun ẹ má rẹ̀ ń gbé rárá ṣe gbọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí alápinnu òòṣà kẹ́ ẹ lè mọ̀ pé alápinnu òòṣà ó ní ìyàn bá dà gan dáadáa. tó ìbà o mọ́júbà o ẹ jẹ́ kí bà mí ṣàdú. èmi awo alápinnu òòṣà ìbàálù kóso tí wọn ò gbọdọ̀ gbójú kóra wọn ìbàálù bẹ̀m̀bẹ̀ àbójú lókèlókè mọ́júbà o ẹ jẹ́ kí bà mí ṣàdú. pínpín ni mo pín ẹ̀là ni mo bù sákì dada. mo dílé mi mo bu gbẹ́dẹ́ mo fìrì wọ̀lú ajíjẹ́yọ̀ oògùn mo ti pín tapá fún apá mo pín ti tán fún tán mo pín fáwọn tẹ̀tẹ̀ ń wá wọ́wọ́ lótú bẹ̀. ewu ẹ lọ sóde ìwárọ̀ ewúrẹ́ mọ̀rún wọn wọ́n sáré pé ewúrẹ́ sóde ìwárọ̀. àgùntàn bọ̀lọ̀dọ̀ ló lọ sóde ìwárọ̀ àgùntàn bọ̀lọ̀dọ̀ mọ̀rún wọn wọ́n pàgùtàn sóde ìwárọ̀ ajá nìkan ló lọ sóde ìwárọ̀ ajá nìkan ló mọ̀rún wọn ó ní mo kí yín gbogbogbò ẹ̀sọ́ kò ní bọ̀nà káwọ́ má délé àdàlọ́ jíjí mèrè bí sọ bá balẹ̀ ẹ̀dàkùn ẹ̀ pàtàkì fún ọlọ́run ní kẹ́ pàtàkì fún ẹ̀ nítorí ibi mẹ́tìlẹ̀ lágbára. ìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì Lalude Oòduà. èyí ti ṣe ọ̀rẹ́ ikú ní bá bẹ̀rẹ̀ rẹ̀ igbó gbọdọ̀ máa bọ̀ àwọn oníkọ́ gbọdọ̀ pé lóru ẹni. èyí ti ṣe ẹ̀wọ̀n bí ẹ̀yìn ọ̀tá mi ẹ̀sọ́ yín òun bí bẹ́ẹ̀ bá dẹ́rù rẹ̀ wúlò ní ibi náà wọ inú fún ní sọ́dọ̀ ìgbàgbé èmi mo sọ bẹ́ẹ̀. èmi lẹ́nu yóò rì sà ìṣe ayé kan gbọdọ̀ pé ní àwọn oníkọ́ gbọdọ̀ nílẹ̀ ẹ̀dẹ̀ mú èmi lẹ̀rù jẹjẹ tí dẹ́rù bàrà rẹ̀ kì í kára lóhùn ẹ̀wọ̀n mi wò wúdù mi lọ́wọ́ èmi lọ́wọ́ òjì gbẹ́gbẹ́ òun òjì gẹ̀gẹ́ àwọn ìbòdù gẹ̀gẹ́ o èmi àbá mi kọ̀ rúbí àbá mi kọ̀ láṣì tó mọ̀ pé bàbá ẹ̀ ló jẹ́ dúró láṣì mi ìbòdù gẹ̀gẹ́ o ṣé mi ló ń gbé yẹ gẹ́gẹ́ ìjẹ́ á nọ́kù òjì náà. sẹ́dẹ̀kẹ́ kọ́kọ́ wọlé àgbo ìdí àgbo gbọdọ̀ bí àgbo ní kọ́ gbọdọ̀ fọ́ọ̀mù èmi náà dúró nìsa kó o bí o fẹ́ bẹ̀ sí. èyí ti sẹ́ àwọn oní ẹgbẹ́ kan gbọdọ̀ bí àwọn oní ilẹ̀ ilẹ̀ ìdí adarú ní Lalude ìdí èlú gbogbo èyí gbogbo lọ fún ẹsẹ̀kẹsẹ̀kẹ wọn gbọdọ̀ wọlé olú ẹni sọ̀rọ̀ rẹ bó bá dárú rẹ wò láàrin ní táwa ni wọ́n forí ẹsẹ̀ lọ gbàgede èmi mọ̀ sọ bẹ́ẹ̀. ọlọ́run ọba ìyẹn náà ṣẹlẹ̀ ẹ̀sà àárín ọ̀wọ̀ ẹ dákun ọmọ tápà náà fẹ́ sọ̀rọ̀ Ibrahim Shatta ló náà fẹ́ sọ̀rọ̀ jẹ́nu sẹ́yà. tó ilé mo gbé ilé mo gbé ọmọdé ayé mojúbà lẹ́gẹ̀dẹ̀ yájẹ̀ dáhùn Ìbàdàn jẹ́ ẹ̀yìn wọ́n dá mi wọ́n àwọn dáhùn mo ní lẹ́yìn òun
inú gbọ́dọ̀ fún ọlọ́gàrí jayé ọba máa ń gé o gudugudu àwọn òwò ìbáwọn púpọ̀ wọ ẹ̀rẹ́ o torí mo dídí bìrìbì gbèsè orí gàǹgbẹ́mù gbogbo ara dé fi ń jó ni àwọn ọlọ́rin láwọn bàrẹ̀ wa jẹ́ mo lọ́rẹ̀ ayé wa bàjẹ́ láyé o torí ọ̀run ní bàyẹ̀ oṣù ìjà o oṣù báyìí ní bàyẹ̀ fún jẹ́ àjọba àjọsùn èyí tó ní bàyẹ̀ àwọn méjèèjì jẹ́ ayọ̀dá yín bàjẹ́ lẹ́nìí ọlọ́run bọ̀fẹ́ mọ̀ ní kò tí ì jọ wọ́n lójú ẹ máa rí ohun mi lẹ́nìí kẹ́ ẹ lè mọ̀ pé ọmọ àlè pọ̀ ń délé ni mò ń sọ kò tí ì jọ ẹ lójú ẹ rí ohun. tó kẹ́lẹ́ mọ̀ wípé ọ̀kọ́là ọjọ́ inú iṣẹ́ ìyá dáadáa olórin gidi ìyájú sóyè yìí ó dùn yàgàn dáadáa ní kò tì mí lójú ó gbàjà máńgà dáadáa kẹ́lẹ́ mọ̀ pé sanyẹ̀rì ó jẹ́sẹ̀ ìyá dáadáa ẹ̀yin ẹ farabalẹ̀ ẹ máa gbọ́. Zuzuluri augi. Aya mi zungo. Zuzuluri augi. Aya mi zungo. Connect. Ẹ̀rọ òkú ìrọ̀lẹ́ ìwọ́n tọ̀rọ̀. Dárí pé ibi tí a bá fi gbé tó gbé ibẹ̀ ni. Ẹ̀jẹ̀ bá ń lọ lówó ẹjọ́. Ibẹ̀ ni gbé. Àròjọ Mùsùlùmí. Ó ní àràjà Mùsùlùmí. Ajá. Tájà bá ń sáré àárín Mùsùlùmí. Ẹjọ́ ẹ bá mi nà lówó kò yí sí pé ó máa sọ orúkọ báyìí. Ọdúnladé Adékọ́lá fẹ́ sọ̀rọ̀. Ókè Ọdúnladé fẹ́ sọ̀rọ̀. Ó fẹ́ sọ̀rọ̀. Ṣé ẹ gbọ́dọ̀ ọdún? Ó yá. Ọdúnladé Adékọ́lá ìyẹn ya wèrè lórí bó ṣe ga lọ́pọ̀ ẹ̀ ṣe gùn. Kóòbà ní sọ̀rọ̀ burúkú o. Láàrin ìbànújẹ́ òní tó bá yín láéláé. Gbẹ́rùkọ dodo. Wo èmi Ọdúnladé Adékọ́lá ẹkùn lọ́dún dẹ́rù ọkùnrin ẹgbẹ́ èmi ọkùnrin gàgà kíkí èmi ọ̀pọ̀ta alájọ́ yẹn sí nídìí kóòbà òye ẹ̀jẹ̀ ọmọ mi obìnrin ẹ̀jẹ̀ kú ẹ̀dá ọ̀fun nínú gbogbo nǹkan tí mo lágìrì ẹ̀jẹ̀ ọ̀fun ìwọ́n dúró níbi tó ní tó ẹ̀kọ́ náà wọ́tọ̀wọ́tọ̀ látàárọ̀ Alẹ́ pawó. àyè láti wà tí mo ti wà mí. Dábì mi ti bínú. Tọ́lá ti di bábá yẹn lájọṣepọ̀ yẹ kójú ẹ̀ wó bẹ̀rẹ̀ yẹn lọ́wọ́. Ó tó ò lè dákútó ló lè jó yẹn. Ẹ wo táwọn kan máa ń pariwo lọ́tún lọ́sì. Pé wọ́n kúnyàn níbí wọ́n kúnyàn lọ́hùn. Ẹ kú jẹ dada nì. Lẹ́yìn bá kú jẹ dada kò ní ní níbi tó kò sí. Ọ̀gá àmúni àbájú. Ẹ wo lọ́nù. Àwọn ti torí látànù. Àwọn ọ̀tá àwọn ti torí burúkú láti jẹta. Sọ́ọ̀lọ́ọ̀ni. Ọlọ́run yẹ ẹ̀jẹ̀. Ẹkùn ládùn dẹ́rù kọkùn yẹn gbẹ̀. Àwọn láti ń bá wo ṣeré. Àwọn láti ń bá wo jà. Orí àwọn kan gbọ́dọ̀ gbé láéláé. Èmi kankan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ìṣe mi. Ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ dákun ẹ kù ṣe lókè. Ìdí ẹni tó bẹ́ẹ̀ gan. Ẹ dákun ìyá ẹ dákun ọmọ ìlú wo ni ètò. Ẹ jẹ́ kí àwọn èèyàn gbọ́ ọmọ ìlú wo gẹ́gẹ́ ni. Yé mi. Wọ́n lẹ́kìtì Èkìtì Ọ̀yà. Tí n bá kì yín dáadáa bí n bá kì í lé yín dáadáa tó bá jẹ́ pé mo gbà á tẹ́ ẹ bá ń náwó fún mi a jẹ́ pé ẹ kì í sọ ọmọ ìlú Èkìtì rárá. Ṣé ká bẹ̀rẹ̀? Ìyá aláyọ̀ mò ń kéjọ
Èkìtì kété o, Èkìtì kété o, ọmọ wọn mẹ́kùn, ọmọ gbogbo wọn jà, ọmọ ajẹ́rò kí ó sá o. Èkìtì kété ọmọ oṣù kèrègbè, kì í bá wọn lọ́bọ̀rún, kékeré Èkìtì ní sẹ́bí o. Àgbà Èkìtì wọ́n ṣe bí nǹkan wọn ò gbọ́dọ̀ jẹ́rí èsìsì. Èkìtì kété mélòó Èkìtì, wọn kọ́lé owó, wọn kọ́lé ọlá, wọn kọ́lé ọlá o. Èkìtì kété ọmọ wọn mẹ́kùn, ọmọ gbogbo mọ̀jà, ọmọ ajẹ́rò kí ó sá o. Àwọn ọmọ Ìlọrin dà, Ìlọrin àfọ̀já inú dùdú yọ̀, ádùn òpó láyé yọ ọmọ ìgbìnà ọ̀dọ̀ ọmọ òpó kanabí tó. Èyí tí bẹ̀rẹ̀ lẹ́dọ̀ ọ̀yún, òpó gbọ̀rọ̀, wọ́n ní akọ̀dù ẹ̀ síná, iná gbọ̀rọ̀, wọ́n ní akọ̀dù ẹ̀ sómi, omi gbọ̀rọ̀, wọ́n ní àbíkọ́ títòlè wá kọjá àbíkọ́ màlágídí. Ọmọ wo ni ò gbọ̀rọ̀, èèlà àfọ̀já, wọ́n kọjá ọmọ ilé wá sógun, ogun náà ló jẹ̀jẹ̀. Àwọn ọmọ ọlọ́dà, ọ̀lá aláàfin òtò bá ṣe kẹjọ́ náà ti bà, ọmọ ẹkú tí kò gbọdọ̀ pa, Amidat call me. Does that make sense? I don't know.